èyí ni ìtàn adélábù adégòkè pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí kẹrìndínlọ́gbọ̀n. díẹ̀ báyìí ló kù kí ilé ìgbìmọ̀ aṣòfin western region dàrú ní 1956 nígbà tí adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì pẹ̀lú ọbáfẹ́mi awólọ́wọ̀ kọjú ìjà síra wọn. ọjọ́ jímọ̀ olóyin kan kò lè dùn kó dàbí ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1956. ọjọ́ náà ni ọbáfẹ́mi awólọ́wọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ pàdé adégòkè adélábù pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ náà nílé ìgbìmọ̀ aṣòfin western region. ilé ìgbìmọ̀ ilẹ̀ yorùbá ìgbà náà ni. lọ́jọ́ táwọn igi lárí ti òyìnbó ń tọ̀run rọ̀jò wá sílé ayé. lọ́jọ́ tí awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ ń pariwo pé lọ́ọ̀yà ńlá làwọn, ọ̀mọ̀wé làwọn, ṣùgbọ́n tí ọkùnrin tí wọ́n ń pè ní pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì kò torí ẹ̀ bá wọn jà, tó ṣe pé kàkà bẹ́ẹ̀ orin ló ń kọ tó sì ń wí báyìí pé mo mọ̀gbọ́n orí mi bí n ti ẹ̀ mọ̀wé o, mo mọ̀gbọ́n orí mi bí n ti ẹ̀ mọ̀wé o, ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá, ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o, mo mọ̀gbọ́n orí mi bí n ti ẹ̀ mọ̀wé o. gbogbo ilẹ̀ yorùbá ló mì tìtì lọ́jọ́ náà nítorí wọ́n ti mọ̀ pé ìpàdé ìjà àti ìpàdé awuyewuye ní ìpàdé náà yóò padà jẹ́. kì í ṣe ìpàdé ọ̀rẹ́ méjì rárá ni. oníkálukú ló sì ń retí ohun tí yóò ti ìdí ìpàdé náà yọ. àwọn ọmọdé ìlú ti dúró. wọ́n fẹ́ mọ ìdí tí adélábù fi gbé ọ̀rọ̀ awólọ́wọ̀ lọ sílé ìgbìmọ̀ aṣòfin tó sì fẹ́ kí wọ́n gbé ìgbìmọ̀ kan dìde tí yóò wádìí owó tí wọ́n kó jẹ nínú ìjọba tí ọkùnrin náà ń ṣe. àwọn àgbààgbà ìlú pàápàá wọ́n jókòó sí kọ̀rọ̀. wọ́n fẹ́ gbọ́ èsì tí awólọ́wọ̀ yóò fi sí ẹ̀sùn tí adélábù fi kàn án. wọ́n fẹ́ mọ ohun tí yóò sọ nípa owó tí wọ́n ló kó jẹ. wọn kò lè ṣe kí wọ́n má retí ohun tí yóò tìdí ìjókòó náà yọ nígbà tó ṣe pé ọ̀rọ̀ náà lè lé awólọ́wọ̀ kúrò nílé ìjọba. bẹ́ẹ̀ ohun tí adélábù ń fà lẹ́sẹ̀ yìí nǹkan ńlá ni o. ìdí ni pé awólọ́wọ̀ ni olórí ìjọba western region, òun ni pírẹ́míà. ẹgbẹ́ òṣèlú ẹ̀ ló sì ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó pọ̀ jùlọ. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọlọ́pẹ ní ọmọ ilé ìgbìmọ̀ tó pọ̀ ju ti ẹgbẹ́ alákùkọ lọ. ṣùgbọ́n adélábù ni olórí alátakò nílé ìgbìmọ̀ yìí. ẹgbẹ́ ẹ̀ ló sì ń gbé àbá kan bọ̀. àbá náà sì ni pé kí ilé ìgbìmọ̀ náà gbé ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ kan dìde láti wádìí awólọ́wọ̀ nítorí pé ó kówó jẹ. báwo làwọn ọmọ ẹgbẹ́ awólọ́wọ̀ yóò ṣe wá dìbò pé kí wọ́n gbé ìgbìmọ̀ tí yóò wádìí ọ̀gá àwọn dìde? ìgbìmọ̀ tí yóò wádìí pé awólọ́wọ̀ kówó jẹ, ta ni yóò di irú ìbò bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ? àmọ́ ohun tí adélábù ń sọ ni pé wọn yóò ríran wò lọ́jọ́ náà nítorí ohun tẹ́nìkan kò rò pé yóò ṣẹlẹ̀ ni yóò ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀hún nílé ìgbìmọ̀ aṣòfin. ọjọ́ 17 oṣù kejìlá ni wọ́n ti kọ́kọ́ fi ọjọ́ sí pé àwọn yóò pàdé, ṣùgbọ́n láàrin ara wọn ni wọ́n yí ọjọ́ náà padà sí ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1956 yìí kan náà. nígbà tí ó sì fi tó aago 8 òwúrọ̀, àwọn èrò ìwòran ti bẹ̀rẹ̀ sí rọ́ lọ sílé ìgbìmọ̀ aṣòfin. àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kò pọ̀ bí àwọn tí wọ́n wá wòran ìjà ńlá. àwọn tí wọ́n sì fìwé pè kò tó nǹkan bí àwọn ọmọ gbọ́mọ wá gbogbo. èrò ti lọ bìbà. awólọ́wọ̀ dé pẹ̀lú àwọn èèyàn ẹ̀, wọ́n jókòó sí ẹ̀gbẹ́ kan ní tiwọn. adélábù náà dé pẹ̀lú àwọn èèyàn tirẹ̀. kò sì sí ààyè à ń ṣe kábíyèsí tàbí ká máa ba ara ẹni lọ́wọ́. ojú kálukú ló le koko. ọjọ́ náà kì í ṣe ọjọ́ ẹ̀rín jàre. ṣùgbọ́n kinní kan ṣẹlẹ̀ níbi ìjókòó àwọn èèyàn wọ̀nyí kó tilẹ̀ tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìjíròrò rárá. bóyá àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ tó ń ṣèjọba mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni o, bóyá kinní náà sì ṣe ìṣìrí bẹ́ẹ̀ ni o, kò sẹ́nìkan tó mọ̀. ọkùnrin kan wà nínú àwọn ọmọlẹ́yìn awólọ́wọ̀ ìgbà náà tí wọ́n ń pè ní rotimi williams yìí ló wá padà di lọ́ọ̀yà ńlá tí gbogbo ayé ń ròyìn. òun ni kò sì sí irú lọ́ọ̀yà bíi tirẹ̀ nílẹ̀ yìí nígbà tí yóò fi kú. nígbà tí à ń wí yìí, ọ̀kan nínú àwọn ẹṣin òkọkú tó wà nínú ẹgbẹ́ ọlọ́pẹ ni. kì í ṣe nítorí pé ọkùnrin náà jẹ́ lọ́ọ̀yà nìkan o, tàbí nítorí pé ó jẹ́ mínísítà nínú ìjọba, pé gbogbo ẹjọ́ tí wọ́n ń bá adélábù fà pé òun ló wà nídìí ẹ̀, òun gan ni ẹjọ́ òun wà lọ́wọ́ ẹ̀ nígbà gbogbo. kì í ṣe yẹn.
ni ọ̀rọ̀ Rotimi Williams fi le. Ṣùgbọ́n nítorí pé bí ọkùnrin náà bá dúró láàrin àwọn ẹlẹgbẹ́ ẹ̀ àfi bí erinmi lókun, Rotimi Williams ga ó sì gbọ̀nlẹ̀ àfi bí ìgbà tí igi àràbá bá dúró. Bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ló mọ̀ pé Adelabu ò ga, bẹ́ẹ̀ ni kò sanra, ọkùnrin jáńgálá báyìí ni. Ìyẹn náà ló sì ṣe rọrùn fáwọn ọmọlẹ́yìn ẹ̀ láti máa gbé ilé èjìká káàkiri ibi gbogbo tí wọ́n bá ń lọ. Adelabu ò gbọdọ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ Rotimi Williams. Yóò dàbí ìgbà tí wọ́n bá fi ọmọ ewúrẹ́ sí ẹ̀gbẹ́ erin lákàtàbú ni. Nítorí tipátipá ni Adelabu yóò fi kọjá itan Rotimi Williams tí wọ́n bá jọ dúró. Ohun tó ṣe ya àwọn èèyàn lẹ́nu lọ́jọ́ ìpàdé ìjọba yìí gan nìyẹn. Nítorí níwájú Adelabu gan ni Rotimi Williams jókòó sí. Tó jẹ́ pé bí Adelabu bá ti ṣíjú wòkè báyìí, Rotimi yìí nìkan ni yóò rí. Níṣe ló sì dàbí pé àwọn Awólọ́wọ̀ gbé ọkùnrin náà síwájú Adelabu kó lè máa dẹ́rù bá, tàbí nítorí kó lè máa sọ ohun tó bá fẹ́ sọ. Ṣùgbọ́n ìjókòó Rotimi Williams yìí kò dí Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì lọ́wọ́ rárá. Lẹ́ẹ̀kan náà ni olórí ilé ìgbìmọ̀ aṣòfin láago gbọ̀ngàn ní ìpàdé náà bá bẹ̀rẹ̀ lójú méjèèjì. Àwọn Adelabu ti ṣèpàdé, wọ́n sì ti fẹnu ọ̀rọ̀ jóná lórí ohun tí wọ́n fẹ́ ṣe lọ́jọ́ tí wọ́n bá pàdé yìí. Kò sì gbà wọ́n ní ìṣẹ́jú láti gbé ọ̀rọ̀ àjọsọ náà jáde. Mọ̀jídì Àgbájé ni wọ́n ti ṣètò pé yóò gbé ìwé ẹ̀sùn náà kalẹ̀. Nígbà tó bá gbé e kalẹ̀ tán, ẹnìkan yóò sọ̀rọ̀ láti kín ìwé náà lẹ́yìn. Lẹ́yìn náà ni wọn yóò jẹ́ kí Awólọ́wọ̀ àti ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nínú ẹgbẹ́ ọlọ́pẹ sọ tẹnu wọn. Adelabu yóò ṣẹ̀ṣẹ̀ wá dìde sọ̀rọ̀. Ìyẹn ni pé Adelabu ni ẹnì kẹta tí yóò sọ̀rọ̀ láàrin àwọn ẹgbẹ́ ọlọ́pẹ. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì tú ọ̀rọ̀ náà o. Torí lẹ́yìn tí alága ilé ìgbìmọ̀ náà ti lu aago tó sì ṣí ìpàdé, Mọ̀jídì Àgbájé dìde. Ó gbé ìwé ńlá kan lọ́wọ́, ó sì kó àwọn ìwé míì sí ẹ̀gbẹ́ ara ẹ̀. Ń ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó ní, èyí ni àbá tí èmi Mọ̀jídì Àgbájé dá lónìí. Mo pe ilé ìgbìmọ̀ dáadáa yìí pé kí wọ́n kọ̀wé sí ìjọba ìlú òyìnbó pé kí wọ́n gbé ìgbìmọ̀ oníwádìí kan dìde tí a ó máa pè ní Royal Commission of Inquiry. Iṣẹ́ tí mo sì fẹ́ kí ìgbìmọ̀ náà ṣe ni láti wádìí àwọn nǹkan wọ̀nyí ní kíákíá. Mo fẹ́ kí wọ́n wádìí bí àwọn iléeṣẹ́ ìjọba gbogbo ṣe ń ṣe sí àti àjọṣe tó wà láàárín àwọn iléeṣẹ́ wọ̀nyí àti àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ. Mo fẹ́ kí wọ́n wádìí ìdí tí ìjọba Western Region ṣe kówó bíi mílíọ̀nù 2 lọ sí National Bank, àti bó ṣe jẹ́ pé lẹ́yìn náà ni báǹkì yìí bẹ̀rẹ̀ sí yá àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ ní owó ńláńlá. Ìyẹn nìkan kọ́ o, mo fẹ́ kí ìgbìmọ̀ tí ìjọba òyìnbó yóò gbé dìde yìí wádìí àjọṣe tó wà láàárín National Bank àti iléeṣẹ́ ìtẹ̀wé Amalgamated Press tó ń tẹ ìwé ìròyìn Tribune àti àwọn ìwé míì. Mo sì fẹ́ kí wọ́n wádìí àjọṣe tó wà láàárín iléeṣẹ́ ìtẹ̀wé Amalgamated yìí àti olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí í ṣe olórí ìjọba Western Region. Mo fẹ́ kí wọ́n wádìí ìdí tí ìjọba fi gbé iṣẹ́ ìwé títẹ̀, ìyẹn títẹ ìwé ìdìbò fún iléeṣẹ́ ìtẹ̀wé yìí ní owó tó tó 1,100, ìyẹn 100 pọ́ùn. Mo fẹ́ kí wọ́n wádìí bí ìjọba yìí ṣe gbé iṣẹ́ fáwọn agbaṣẹ́ṣe àti àwọn kọ̀ǹgílá tí wọ́n ń gbéṣẹ́ fún gan. Mo fẹ́ kí wọ́n wádìí ìdí tí ìjọba yìí fi ń lé àwọn ọba lórí oyè àti ohun tó fà á tí wọ́n fi máa ń fi ìyà jẹ àwọn èèyàn yòówù tí kì í bá ṣe ọmọ ẹgbẹ́ wọn, ìyẹn ẹgbẹ́ Action Group, ẹgbẹ́ ọlọ́pẹ. Bí Mọ̀jídì Àgbájé ti ń ka àwọn ẹ̀sùn yìí níkọ̀ọ̀kan, bẹ́ẹ̀ làwọn aṣòfin ọmọ ẹgbẹ́ alákùkọ NCNC ń pariwo tí wọ́n sì ń kan sára sí i. Ṣùgbọ́n níṣe làwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ Action Group ń fẹsẹ̀ kílẹ̀, inú ń bí wọn kì í ṣe kékeré rárá. Bí òun ti sọ̀rọ̀ tán, bẹ́ẹ̀ ni Babátúnjí Olówó Òfóyèkù, ọmọ ẹgbẹ́ alákùkọ láti Iléṣà, gbé ọ̀rọ̀ náà lẹ́yìn. Òun náà sì ní ohun tó tilẹ̀ ṣe pàtàkì fóun láti mọ̀ ní ìdí tí ìjọba náà fi kówó ìlú lọ sí National Bank tí wọn kò sì kéde ọ̀rọ̀ náà fáyé gbọ́ nígbà náà, tó ṣe pé nígbà tọ́rọ̀ di ariwo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ pé lóòótọ́ làwọn kówó lọ síbẹ̀. Olówó Òfóyèkù ní bí kò bá jẹ́ pé kinní kan wà nídìí ọ̀rọ̀ náà, kí ni wọ́n ń fọ̀rọ̀ náà pamọ́ fáwọn aráàlú sí. Bí Olówó Òfóyèkù ti sọ̀rọ̀ tán, bẹ́ẹ̀ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fò dìde. Ó fò dìde pẹ̀lú ẹrù ìwé lẹ́gbẹ̀ẹ́. Ó sì jọ pé òun náà ti múra àwọn Adelabu dání dáadáa. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ pàápàá ti múra ẹ̀ sílẹ̀, tó jẹ́ bó bá ti sọ̀rọ̀ kan ni wọn yóò hólé lórí bí olè. Síbẹ̀
ẹnìkan kì í pa ohùn mọ́ agogo lẹ́nu ló fọ̀rọ̀ náà ṣe. Gbogbo ọ̀rọ̀ tó ń fẹ́ sọ pátá ló ráàyè sọ. Ó kọ́kọ́ sọ ìtàn National Bank. Ó sì sọ pé kò sí àjọṣe kan tó wà láàrin ìjọba òun àti báǹkì náà ju irú àjọṣe tó máa ń wà láàrin oníléeṣẹ́ kan àtàwọn oníbàárà wọn lọ. Àti pé bí àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ ti wá fẹ́ máa wádìí òfin tó tó yìí, ìwà erí kan ṣèkan àti máfilọ̀mí ń dá sí i ló ń yọ wọn lẹ́nu o. Awólọ́wọ̀ ní kì í ṣe àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá nìkan ní báǹkì náà ń yá lówó, nítorí J.O. Fádáhùnsí tí í ṣe ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ alákùkọ ní Iléṣà náà ti yáwó níbẹ̀. Ó wá ṣàlàyé pé iye táwọn fi tẹ̀wé ìdìbò kò tó iye táwọn Adelabu ń sọ. Nígbà tó sì ṣírò owó náà, gbogbo ẹ̀ kò ju 50 pọ́ùn lọ. Níbẹ̀ ló sì ti jùkù ọ̀rọ̀ sí Adelabu. Ó ní gbogbo owó tí a fi tẹ ìwé ìdìbò yìí kò ju 2,500 lọ. Mo sì fẹ́ ṣe àlàyé owó náà fínífíní kó lè yé àwọn kan tí wọ́n sọ pé àwọn kàwé ní Yaba Higher College ṣùgbọ́n tó ṣe pé wọn kò lè ro ọ̀kan àti ọ̀kan papọ̀. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá ló hó. Nígbà náà sì ni J.O. Afọlábí láti Ọ̀yọ́ sọ fún Awólọ́wọ̀ pé kó yé bú èébú, kó dojúkọ ọ̀rọ̀ tó ń sọ. Ṣùgbọ́n Awólọ́wọ̀ dá a lóhùn pé èmi ò ní ọ̀rọ̀ láti bá ará Ọ̀yọ́ tí ará Ìbàdàn ń fà ní tẹ̀ẹ̀tẹ̀ sọ. Awólọ́wọ̀ ṣàlàyé pé iléeṣẹ́ Amalgamated tí àwọn èèyàn yìí ń sọ, òun ti kọ̀wé fi iléeṣẹ́ náà sílẹ̀ ọjọ́ pẹ́ láti 1952 ní. Kí ni wọ́n wá ń pe òun ní ọ̀gá iléeṣẹ́ náà sí lọ́dún 1956? Ṣé ẹ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o? Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn o. Kò kúkú sẹ́nì kankan tó ń dá a sílẹ̀ ju ọkùnrin kan báyìí tó ń pe ara ẹ̀ ní olórí alátakò lọ o, tó sì fẹ́ fi agídí àti ìwà ìpáǹle gba ohun tí àwọn aráàlú kò fún. Ó sà ń wá gbogbo ọ̀nà láti di premier. Ìyẹn ló ṣe yà mí lẹ́nu nígbà tó sọ pé àwọn kan ń fìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ àwọn. Ìyẹn àwọn tó ṣe pé wọn kò bẹ̀rù òfin, wọn kò bẹ̀rù àwọn aláṣẹ. Gbogbo ìwà tí kò sì dá láyé yìí ọwọ́ wọn ló pin sí. Níbi tí Awólọ́wọ̀ sọ̀rọ̀ dé rèé tó dákẹ́ ní Adelabu Adégòkè bá fìkanra dìde. Ń lo òyìnbó bá bẹ̀rẹ̀ sí rọ̀ bí òjò. Adelabu ní ohun tó ń dùn mí gan nìyẹn. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yóò máa ṣe bí èèyàn jẹ́jẹ́, yóò máa ṣe bí ẹni tó mọ̀ jùlọ ní gbogbo àgbáyé, yóò máa ṣe bí ẹni tí kò lè jẹ ẹ̀kọ́ kan tán. Bẹ́ẹ̀ ìwà ìbàjẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ bí èèyàn bá bẹ̀rẹ̀ sí ṣí láwẹ́láwẹ́ ó pọ̀ ju èyí tí ẹnikẹ́ni ti hù nílẹ̀ Gẹ̀ẹ́sì tàbí níbikíbi lágbàáyé lọ. Ọ̀tọ̀ ni ohun tí à ń bí, ọ̀tọ̀ ni ohun tó ń sọ. Àní níbo ni ẹgbẹ́ ọlọ́pàá ti rówó tí wọ́n ná lásìkò òbò? Ẹgbẹ́ alákùkọ ná 5,000 owó pọ́ùn péré láti fi ṣètò ìbò. Ṣùgbọ́n ẹgbẹ́ ọlọ́pàá ná 50,000 níbo ni wọ́n ti rówó bẹ́ẹ̀? Ṣé bí owó àwọn aráàlú ni? Awólọ́wọ̀ tó ń sọ fún yín pé òun ti kọ̀wé fipò òun sílẹ̀ nílé iṣẹ́ ìtẹ̀wé Amalgamated Press lọ́jọ́ tó ti pẹ́ yìí, ọdọọdún ló ń gbowó níbẹ̀ o. 1,500 owó pọ́ùn ni wọ́n ń san fún un lọ́dọọdún. Bó ṣe sọ bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ fò dìde. Ó ní báwo ló ṣe mọ̀? Báwo ló ṣe mọ̀ pé wọ́n ń fún mi lówó? Adelabu ní ṣé bí ìwọ ni ò ní jẹ́wọ́? Bí o bá sì ń béèrè pé báwo ni mo ṣe mọ̀, bóyá o ti gbàgbé pé mánéjà ńlá ni mí nílé iṣẹ́ UAC. Níbẹ̀ ni Rotimi Williams dá sí. Ó ní mánéjà wo nìyẹn? Ṣé bí wọ́n lé ẹ dànù kúrò níbẹ̀ ni? Adelabu ní èmi wọn kò mà lé mi, mo kọ̀wé fipò mi sílẹ̀ ni. Nígbà tí mo tún padà lọ síbẹ̀ lẹ́ẹ̀kejì, níṣe ni wọ́n jó wá pàdé mi. Èyí tí Adelabu sọ tó wá kó wàhálà bá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá ni nígbà tó sọ pé ẹ wo ìwé tó wà lọ́wọ́ mi yìí, àṣírí Awólọ́wọ̀ àtijọba yín ló wà níbẹ̀. Ṣùgbọ́n mi ò ní ka àwọn nǹkan tó wà níbẹ̀ nísìnyí nítorí mo fẹ́ dánu dúró ná. Ṣùgbọ́n ẹ máa gbọ́ eléyìí tí mo fẹ́ sọ fún yín yìí o. Àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pàá bíi Moyọ̀ Abọ́dẹrìn àti Ọọ̀ni Ifẹ̀ wọ́n yáwó ńlá lọ́wọ́ National Bank. Kí ló dé tí báǹkì náà yá wọn lówó tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn? Àṣírí tí mo fẹ́ tú fún yín lọ́jọ́ iwájú nìyẹn. Mo fẹ́ dánu dúró báyìí náà. Làwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá bá pariwo rárá o, má dánu dúró, rárá o, ò gbọ́dọ̀ jókòó. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń pariwo tó ní, Adelabu ti fi kalẹ̀ sí i. Lẹ́yìn tí ilé ìgbìmọ̀ náà gbọ́ gbogbo ẹjọ́ yìí tán, ó kù kí wọ́n dìbò bóyá kí wọ́n fọwọ́ sí ohun tí Adelabu àti àwọn èèyàn ẹ̀ wá sọ.
ṣùgbọ́n àwọn ìbò tí wọ́n dì lọ́jọ́ náà kò mú inú Adelabu dùn nítorí àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá fìbò pa àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ ni. ńlọrọ̀ bá jóná wọn ò sì rí kinní kan tí wọ́n lè ṣe. wọ́n ní kò sí ẹ̀rí gidi lọ́wọ́ Adelabu pé kí Awólọ́wọ̀ má dá a lóhùn, kó má fòyà, kó má mikàn, kó máa ṣe ìjọba ẹ̀ lọ, kí Adelabu sì máa pariwo nílé ìgbìmọ̀ aṣòfin. inú bí Adelabu débi pé níṣe ni ẹnu ẹ̀ ń gbọ̀n nígbà tó ń sọ̀rọ̀ fáwọn oníròyìn níta. níbẹ̀ ló sì ti sọ pé ìjà náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ọ̀dọ̀ ìjọba òyìnbó làwọn ń kó ẹjọ́ náà lọ. làwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá bá ń fi ṣe yẹ̀yẹ́, wọ́n ń pè é ní pẹ̀kúlíámẹ̀sì, pẹ̀ǹkẹlẹ́mẹ̀sì, lọ́ọ́ bá àwọn ìyàwó ẹ̀ nílé o, pẹ̀ǹkẹlẹ́mẹ̀sì, àwọn ìyàwó ẹ̀ ń retí ẹ̀ o. bẹ́ẹ̀ ni wọ́n ń fi Adelabu ṣe yẹ̀yẹ́. àmọ́ kí Adelabu tún ṣe lẹ́yìn yẹn? ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn Adelabu pẹ̀ǹkẹlẹ́mẹ̀sì yìí. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.